التصوف أين صفاء القلب في تصوفنا اليوم تصوف dà lára àwọn aṣáájú tòní lára àwọn aṣáájú tòní أين التصوف والكتب الكبير بذاته ntí ń jẹ́ tasawufu nkọ́kàn ọmọ ni sọ́kàn wa aṣáájú tòní mọ́ bí ọkàn àwọn bàbá rẹ̀ tó mọ́. والعالم الياسين وبار الحقيقة أين التصوف بهمة عبد القادر àwa aṣọ tasawufu aṣọ di siyasa aṣọ di politics. بهمة عبد القادر الجليل ẹkún yìí ò ní máa pa mí wípé èyí tí wọ́n fi ṣẹ́kù tó fi ń jẹ̀sán fáwọn bàbá rẹ̀ tí wọ́n ṣe mímọ́ tí wọ́n fi jẹ̀sán òun ni ìwọ ò ṣe mímọ́ mọ́ o ṣé wọ́n ó sì ṣẹ́kù báyìí. له رتبة تعلو على كل رتبة ẹ pariwo ṣé òun kó dùn mọ́ mi. حاكم متصرف àti ka kásọlá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àti kà á kún ìjẹ́tasọ́wọ́fù. إمام حاكم متصرف bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì já ṣáájú ojú ọ̀nà yìí wọn ò rìn bẹ́ẹ̀ wọn ò ṣe é bẹ́ẹ̀. وتصرفه في الكون wọ́n á máa bẹ̀rù أي وميت gbogbo kò tí gbogbo wọn wà wọ́n á máa bẹ̀rù tó wọ́n mọ̀ pé bí n bá ń dá lónìí ó lè má dá a má lọ́la. وتصرفه في الكون أي أمير. وميت àwọn ẹni ọlọ́run tàná wọn á máa sunkún wọn á máa bẹ̀rù wọn kì í fi wìláyà sakọ. وجيش قياس bọ́lá ń bá pè wọ́n ní nǹkan lónìí wọ́n máa wá sunkún wọ́n máa yí bítábítá tọ́lá ti rá àwọn tí wọ́n tẹnu wọn dọ́dọ̀ ọlọ́run lánàá tẹnu wọn padà dọ́dọ̀ ọlọ́run mọ́ lónìí. وجيش قياس في الوجود وكل ما ẹ pariwo ṣé òkúlù wọn. أدر إليه بشريعته Mawlana Sheikh Abdul Qadir Jilani إمام ìtàwọn tí wọ́n ń bú wa lórí tasawufu fi ń bú wa nù ni àfi ká máa ka ọ̀rọ̀ àwọn aṣáájú wa kàkà ká máa rí i wípé wọ́n lọ́kàn mímọ́ síwájú ọlọ́run. إمام Sheikh Abdul Qadir حكيم àwọn ni wọ́n lọ pẹ̀lú àwọn ọmọ kéwú nínú ọjà Baghdad. إلهي بمحي الدين wọ́n rìn lọ lọ́jà Baghdad wọ́n lọ pẹ̀lú àwọn ọmọ kéwú èèyàn kan ọ̀mùtí ju kí ló dálẹ̀ lọ ó ti wá mutí gbogbo ìgbà dáìmọ̀ kó máa mutí ni. إلهي بمحي الدين مولى العناية ọmọ ní ọmọ ọtí níjọta wí ọmọ débi wípé wọ́n wá lù nílùkulù wọ́n lù débi wípé ń bọ̀tọ̀ yíbù حياكم الله wọ́n lù débi wípé kò dá nǹkan kan mọ́ lọ́jọ́ kó lẹ̀ kí lè tó ń kíyàn káàkiri ọmọ tó kàn ní. بمحي الدين مولى العناية تفضل علينا بالرضا والكرامة o ṣeun بحرمة عبد القادر الجليل الذي o ṣeun. له رتبة تعلو على كل رتبة ẹ̀yọ̀ bọ́ àdẹ́bì kẹsí 2022 dáadáa. كبير بذاته Sheikh Abdul Qadir wá lọ́jà Baghdad pẹ̀lú àwọn ọmọ kéwú ọkùnrin ọmọ títà wí ó ti mú ọtí débi pé wọ́n wá lù nílùkulù ó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan ń wò yányànyán ó bá rí Sheikh Abdul Qadir. إلهي بمحي الدين bó ti rí Sheikh Abdul Qadir Jilani قدس الله سره ó sì mọ ṣéwù ó bá lọ́gùn ṣéwù ó ní yá Abdul Qadir Jilani إلهي Mbọ̀. بمحي الدين ó ní yá Abdul Qadir ó la ọkọ̀ mọ́ ṣéwù kò pa wọn lé rárá ó ní yá Abdul Qadir inú ti bí àwọn ọmọ kéwú inú ti bí àwọn mùrídí tí wọ́n ń tẹ̀lé Sheikh Abdul Qadir Jilani èyí tó fẹ́ fàdà yọ èyí tó fẹ́ lù nílùkulù ṣéwù ní ẹ̀fílẹ̀ olóhùn ní béèrè tó ń fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni. إلهي بمحي الدين ó ní yá Abdul Qadir Jilani
Allahu qadirun am ghayru qadirun. إلهي بمحيي الدين مولى للآياتين Ó ní sọ́lọ́run tóbi àbí ó tóbi. تفضل علينا ọmọ tí ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Sheikh Abdul Qadir. برضا الكرامة ṣé ó ní bala Allahu qadirun Ọlọ́run tóbi. برمات عبد القادر Bọ́lọ́run bá tóbi nú ayé tiẹ̀ náà kan sára sí kó tóbi. برمات عبد القادر الجيل الذي له ó tún lọ ọgbọ̀n lẹ́lẹ́kejì ó ní yá Abdul Qadir Jilani Allahu qadirun am ghayru qadirun. sọ́lọ́run tóbi àbí ò tóbi. ṣéwù ní Allahu qadirun ọba mi tóbi. له رتبة qadirun ala ma tashahu. Ọlọ́run kò sí tí o lè ṣe ń bọ̀ wá ń bọ̀ náà ń bọ̀. له رتبة تعلو على كل رتبة ó dẹ̀ lẹ́ẹ̀kẹta ó tún lọ́gùn ṣéwù. هو الجوف láì respect Sheikh Abdul Qadir. والكتب ó ní ya Abdul Qadir Jilani Allahu qadirun am ghayru qadirun. هو الجوف والكتب ẹlẹ́kẹta tó béèrè lọ́wọ́ ṣéwù yẹn fakharra sajidan lillahi ta'ala Allahu qadirun Allahu qadirun Allahu qadirun. Mbọ̀. ṣéwù bá larí mọ́ ń bọ̀ tọ́ yíbù ṣéwù bá larí mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà gbà. ṣéwù bá Allahu qadir Ọlọ́run ló tóbi 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 ṣéwù wá wí mìíràn ó wí láì mọye tí ò níye. ngbà ṣéwù wá dìde ṣéwù wá pa àwọn ọmọ kéwú láṣẹ pé ẹ lọ bá ń wẹ̀ fún. له رتبة تعلو على كل رتبة ẹ lọ bá ń dírẹ́sì fún ẹ fún lóúnjẹ ẹ fọ ẹnu fún. هو الجوف ìwọ́n yí àwọn mòrídìí àwọn ọmọ kéwú lẹ́nu pé èèyàn tí ń la akọ̀mọ́ yín lérí tí ń sọ pé sọ́lọ́ ń tóbi lẹ́ẹ̀kínní tó ti yó lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ̀tún wá ní àlọ́ owó ẹ̀ fún ká fún lóúnjẹ ká fọ ẹnu rẹ̀ ká dírẹ́sì rẹ̀ irú kí leléyìí ṣéwù ni ẹ lọ ṣe bẹ́ẹ̀ bá ṣe ń sọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín. والجوف والكتب الكبير بذاته ngbà wọn wá ṣe bẹ́ẹ̀ fún tán tí wọ́n tọ́jú ẹ̀ ṣéwù ni ìbéèrè àkọ́kọ́ tó béèrè lọ́wọ́ mi tó la akọ mọ́ mi lérí. والعالم الأسنى ó ní ń béèrè lọ́wọ́ mi ni ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ pé ń béèrè. وبر لحقيقته ìbéèrè àkọ́kọ́ ni wípé ó ní ṣé bóun ti wà yìí ǹjọ́ lọ́hun tóbi láti yí òun padà sí dáadáa. kóun má mú tí mọ́. lòun fi dá lóhùn pé Allahu qadirun Ọlọ́run lágbára láti yí ọ padà sí dáadáa. ìmáàmù ni ìmáàmù. ó lẹ́lẹ́kejì tó béèrè lọ́wọ́ òun ó ló ń béèrè lọ́wọ́ òun wípé ǹjẹ́ bóun ti rí ìbọn náà ń bá tiẹ̀ wá yí òun padà sí dáadáa ǹjẹ́ òun lè dàbí rẹ̀ Sheikh Abdul Qadir. ìmáàmù ni ìmáàmù ni hakimu mutasarrifu. ó ní lòun fi fún un lésì pé Ọlọ́run tóbi kó ní kó dàbí èmi náà. wọ́n tẹ̀sí pé Allahu ń bọ̀ sọ yìí bù pé Allahu qadirun Ọlọ́run lágbára bí mo ti rí ìkíwọ̀ náà rí bẹ́ẹ̀. wọ́n tẹ̀sí fún. ó ní kẹta tó wá béèrè lọ́wọ́ mi tí mo fi wá larí mọ́lẹ̀ tí mo fi sùjádà fọ́lọ́run ìbéèrè tí ń béèrè ni wípé ṣé bóun ti mu ti kì í sóhun ṣéhun náà lè dà bẹ́ẹ̀ sọ́lọ́hun lágbára kó sóhun bẹ́ẹ̀. wọ́n tẹ̀sí fún ìtọ́ni. ó ní lòun fi ṣubú lulẹ̀ pé Allahu qadirun 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 kọ́ Ọlọ́run lè ṣe ó lè ṣe. وجيش قياس في الوجود وكل ما. ó ní túmọ̀ tóun fi larí mọ́lẹ̀ tóun fi sùjádà fọlọ́run ni pé kò sí ntọ́lọ́hun ò lè ṣe la ya'manu makrallahi illa al-qawmul khasirun. أمري وأمر الله. wọ́n fi ọ́ délé àwọn kan ọwọ́ ń tẹ àwọn èèyàn báṣubàṣu bíi pé ọ̀gá kan ló jẹ́ ta ló sọ fún ọ pé ipò táwọn bàbá rẹ wà níwọ̀n náà wà. أمري وأمر lójú ọ̀nà tasawufu. بأمر الله كلت كن يكن. àwa aṣọ tasawufu aṣọ́dì rẹ̀ ṣe àtẹ̀wá. فكل بأمري. mbọ torí pé ń jogún àwọn bàbá yín ẹ̀ mọ̀ wọn ara yín. كل بأمري.
àwọn èèyàn ò ṣe tasawufu mọ́ amiru jẹ́sì ẹ̀ mú sùn tì ní. فكل بأمر لا يفاق بقدرة bẹ́ẹ̀ tí mo sùn tì wọn kò dùn mọ́ mi. أمري la ya'manu makra Allahi illa al-qawmul khasirun. أمري gbogbo tọ́lọ́run lè wulẹ̀ kó ṣe fún ọ láàrin ìṣẹ́jú méjì ọlọ́run lè yí ọ padà sáyidá. أمري وأمري بأمر الله. ara wọn tí wọ́n wà nípò makama abudalu makama autadu tí wọ́n sọ fọlọ́run tọ́lọ́run ó mú ó sì kù sáàtà tí wọ́n kù wọ́n sì kú mọ́ta káfẹ́ wọ́n sì kú kèfèrí. وأمري بأمر الله قلت كن يكن. wa ayna tasawwufuna al-yawm. كن بأمري. bọ́n máa ń pè àwa ni káwa náà máa sọ pé Ọlọ́run ni bọ́n máa ń sọ pé ìwọ ni máa sọ pé ìwọ kọ́ Ọlọ́run ni. torí kò sí tọ́lọ́run ò lè ṣe. فكل بأمري. la ya'manu makra Allahi la ya'manu kíni. لا يأمن مكر الله إلا القوم الخاسرون. ọba tí ó yí nǹkan mi tí ó yí dáadáa padà sáìdá tóun ó sì wà bó ti wà tí ò ní yí padà. ولا يأمن مكر الله إلا القوم الخاسرون. àwọn tá à ń tẹ̀lé náà nù ولا يأمن àwọn náà bẹ̀rù Ọlọ́run yẹn o مكر الله. torí ó yẹ a sì da gbogbo lérú tán yányán. مكر الله. àwa àjòyè tọ́lọ́wọ́n ọba mọ́ àfọyé tamati tọ́ ká. مكر الله إلا القوم الخاسرون. ipò tó wà tí wọ́n ń pè ọ́ ń champion bẹ́ẹ̀ o Ọlọ́run lè yípo náà padà láàrin ìṣẹ́jú kan tí nǹkan kan ò ní ṣe ọba tó sì yí padà wọn ò ní yí padà. لا يأمن مكر الله. ó lè máa kilẹ̀ kọ́ máa kilẹ̀ kọ́ máa pé wọ́n ni Ọlọ́run alóhùn dé ọ̀jẹ́ wọ́n mọ́ èmi nìmi. لا يأمن مكر الله إلا القوم الخاسرون. ẹ bá ń wí ni. ولا يأمن مكر الله إلا القوم الخاسرون. níwọ̀n bá ní ká ṣe fáàrí mọ́ tá a bá wà láyé tá a bá ti kú torí ò mọ kú tí ó pa ọ́. لا يأمن مكر الله. kó o ṣe wọ̀ kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o yé gara kó o tú tẹ́ḿpà فلا kó o mú mi ń dèdè èkó rẹ. فلا يأمن مكر ojú الله. ọ̀nà tá a wà yìí kìí ṣojú ọ̀nà àwọn à ń fi po à ń fi kíni à ń tákà pò. فلا يأمن مكر الله. tẹ̀sùbá làwọn tó bí wà náà fi tákà. فلا يأمن مكر الله. kò wá kò sásẹ̀ Ọlọ́run àṣẹ Ọlọ́run ó wọ́n lẹ́nu àwọn tí wọ́n délé àwọn bàbá lónìí àṣẹ Ọlọ́run wọ́n lẹ́nu wọn àfàṣẹ owó nìkan. فلا يأمن مكر الله. owó sì máa wó ní níwòkúwo ni. فلا يأمن مكر الله. owó wo làwọn bàbá dùndú ti jẹ́ tání. لا يأمن مكر الله. bàbá wọn Ọlọ́run gbẹ́bẹ́ owó wo ni wọ́n rí. لا يأمن مكر الله. bàbá wa Ṣeun Sàláàtì owó wo ni wọ́n rí tọ́lọ́run ni wọ́n dì mú lẹ́yìn wọ́n fi ń bẹ títí dì sí. لا يأمن مكر الله. àwa ń hùwà tá a fi jẹ́ tán nílé ni o. إلا القوم الخاسرون. ẹ já lọ ṣe tasawufu wa dáadáa bàbá ń ṣe Kàdìríyà kì í ṣe kọ́ ọmọlúba